torí tí àánú rẹ̀ dúró láéláé. Olúwa tó pọ̀ ní oore, adúró tì ní màmá ìjẹsẹ̀. Òun ni gbogbo ọpẹ́ yẹ fún lórí ẹbí Ògúndélé. 40 ọdún nìyí tí wọ́n ti ṣe ìgbéyàwó. Ògo ìyìn Ọlámẹ́bí ní fọlọ́run tó gbé ilé wọn ro sílé ọ̀hún oníyẹsẹ̀ láéláé. Torí bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé o, àwọn tí kò ń ṣe lásán. Bí kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́, bẹ́bọ̀wọ̀ olùṣọ́ ìní dárùn ojú. Èyí ló mú kí Jọkẹ́ Ìtàbí yọgbà mi láago, ó ní Àlàmọ̀kẹ́. Ó ní wò nípa ọ̀rẹ́ Ọlọ́run mọ́ra rárá o lórí ayé àwọn ẹ̀gbọ́n mi. Dr. and Mrs. James Ògúndélé kókó òun ọ̀yàmọ̀ gbé pọ̀ fógójì ọdún láì sógun ìtúká. Ó ní kì í ṣe erémọ̀dé, oore ọ̀fẹ́ Ọlọ́run lè yí jẹ́. Ó ní darapọ̀ mọ́ mi kájọ dá gbogbo ògo padà fọlọ́run tó ní. Dr. James Bámidélé Ògúndélé o. Òun aya rẹ̀ Mrs. Florence Olúfúnkẹ́ Ògúndélé. Oríire ní tẹ̀yìn nínú ayé bí. Òní ọjọ́ ìkejìdínlógún oṣù kẹfà ọdún 2022 ìlọ́pọ̀gójì ọdún gèrè tẹ́ẹ̀tì di lọ́kọ láya. Èṣù òun ẹ̀ṣẹ̀ ọmọ níbàlẹ̀ ọ̀hún jẹ́ lórúkọ Ọlọ́run ọba. Àláfíà Ọlọ́run tó ti ń jọba láti ìpínlẹ̀ ẹ̀ṣẹ̀ wá. Kò mọ̀ ní dágbére fún yín láṣẹ àdáni wáyé. Bàbá àti màmá Tọ́pẹ́ o. Bàbá àti màmá Fẹ́mi. Bàbá àti màmá Rónkẹ́. Bàbá àti màmá Títílayọ̀ Tẹ́bítàrá ní bá yín dúpẹ́. Àwọn àbúrò yín ò gbẹ̀yìn rárá. Táíwò òun Kẹ́hìndé Èjìrí àrá ìṣòkù wọ́n ní àbá yín dúpẹ́. Wọ́n ní ilé òun ò ní dàrú. Wọ́n ní ìbànújẹ́ òníwọ̀nú ẹbí ẹ̀yìn lórúkọ Ọlọ́run fún ọba. Àwọn ọ̀rẹ́ yín bá yín dúpẹ́ o. Gbogbo ojúlùmọ̀ pátá l'Amẹ́ríkà ni wọ́n bá yín yayọ̀ ohun rere. Àwọn ọ̀rẹ́ yín wọ́n ní ìbùkún Ọlọ́run ò nífẹ̀ẹ́ bí yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ìyábọ̀ Joy òun ìbídùn ní. Wọ́n ní ọ̀rẹ́ tó ṣe é fi yangàn láwùjọ lẹ́yìn jẹ́. Wọ́n ní lọ́kọ láya. Tí bára àwọn ọ̀rẹ́ bí ọmọ ìyá ilẹ̀ yìí ṣe nínú ayé bí. Mrs. Jọkẹ́ Ìtàbí yìí ní kí n relé Ògúndélé o. Ó ní kí n relé Dr. James Bámidélé Ògúndélé. Àwọn wọn ní ìlà Ọ̀ràngún. Tí Ṣadé orí Mrs. Florence Olúfúnkẹ́ Ògúndélé ọmọ wọn ní Delta. Ó ní dákun bá ń lọ kí wọ́n kórè wọ́n wú. Mo wá dẹ́kọ̀ létí o. Mo fẹ́ lọ jíṣẹ́ Jọkẹ́ Ìtàbí yìí. Ìlà Ọ̀ràngún ni mo kọrí sí. Ìlànà ọmọ ń kí o. Ọmọ ẹ̀wọ̀ṣọ. Ọ̀ràngún mọ̀mọ̀ ń kí o. Ògúndélé mọ̀mọ̀ ń kí o. Ìlàlẹ̀ tètè. Ìlàlẹ̀ tètè. Ìlàlẹ̀ tètè. Ìlàlẹ̀ tètè. Ìlàdòṣùpá o. Ìlàlẹ̀ tètè. Ìlà Ọ̀ràngún ọmọ Ògbóyè Kọ́lá o. Ìlàládé wa àkówóra àdérí. Ọmọ ògbìn ìgùngbìnlá. Ọmọ ògbìnlá gbìyànjú. Ìlànsó olóko òògùn mi dùgbẹ̀dùgbẹ̀ lókè àjà. Ẹ̀jẹ̀ fi ìlàjì yan. Káfọ́ ògùn ọmọ ìládàgbà. Ìlà Ọ̀ràngún. Ọmọ Ògbóyè ọmọ alára. Ọmọ alára o. Ọmọ alára ọmọ ajérò. Ọ̀ràngún ọmọ ṣẹ́kù. Alára bàbá wúṣọwúṣọ. Ọjọ́ Ọ̀ràngún ti dẹ́kun òkú ṣíṣẹ́ lọ́jọ́ ọjọ́ sí. Ìlà alára ti jáwọ́ nínú aṣọ híhun. Ọ̀ràngún ọmọ Ògbóyè Kọ́lá. Ìlú Èrú ò gbọ́dọ̀ wọbẹ̀. Ìwọ̀fà ò gbọ́dọ̀ sùn. Ọmọ ewúrẹ́ ìlà níjẹ lẹ́sẹ̀ Ẹgbàgede. Àgùntàn ìlà níjẹ lẹ́sẹ̀ yàrá. Àkùkọ gàgàrà ó di kíkọ lálẹ́dẹ ìlà níjẹ ọjọ́ sí. Torí tèwétèwé ni mo yan ọkàn nílé bàbá Kẹ́hìndé. Ògúndélé o. Ìhòòhò ni mo sì lọ́yàn kàrà. Ìlà Ọ̀ràngún. Ọmọ àgùnbá nílà òbí. Àṣeyí ṣàbọ̀dún o. Dr. and Mrs. James Ògúndélé.
pẹ́ láyé